Alájà Kaola ń bá ẹ̀rọ Àríkẹ́ sọ̀rọ̀. Ẹ̀rọ Àríkẹ́ ọgá àdéhùn tó ní láyé ni pé jẹ́ ignorant. Aláìmọ̀kan yẹn tẹ́lẹ̀ níjọ́ mi tó ń sọ pé fúnfún support mo ti fúnfún support mo ìgbà náà àgbàdà everybody òkun ṣe ó rí pé wọn kà sí ṣùgbọ́n òun láìka ara rẹ̀ òun láìka àwọn ọmọ tó bí òun láìka ara rẹ̀ òun láìka àwọn ọmọ tó bí ẹ ìfẹ́ wọn tó nǹkan lẹ́nu rẹ̀ tó ìfẹ́ ayé tó bí lẹ́nu ẹ̀ olùwádọ̀ ṣàánú ẹ̀ àmọ́ ọlọ́run ìgbéla rẹ̀ jẹ́ kí n sọ àwọn ibi tí mo ti mọ àwọn tó ń ta yẹn bó ṣe kéré mọ́ ẹ tí ẹ bá gbé dání báyìí èèyàn mọ̀ wò kó kéré wọn láì tẹ̀lé láti ọdún tí mo ti ń ṣe ètò hajj àwọn èèyàn máa du ọ̀rọ̀ rẹ ní Mẹ́kà Ẹ̀rọ Àríkẹ́ bí ìgbà tí wọ́n ń ṣe bí ìgbà tí èèyàn bá fẹ́ ra nítorí pé bí èèyàn bá ti lò nǹkan ò ní sí èèyàn mọ́ nítorí wá fún ẹyẹ àtàwọn other business ní ìbẹ̀rẹ̀ tó jẹ́ pé o ní ọ̀kẹ́ wá nìyẹn níjọ́ ní ìmọ̀bi tí mo wà nílùú òyìnbó nínú ilé ibi mo dé sí ìyá yẹn Ẹ̀rọ Àríkẹ́ kíní tí wọ́n fi ń rárá kíní bá mi ti bẹ̀ lọ́wọ́ ẹ̀ bóyá it's because of their weather Ọlọ́run ti da àgbàkà sí ní tó pè é sí Ọlọ́run ti da oríire sí ní tó pè é sí èyí tó dá sí tí wọ́n bá béèrè pé ta ló complicate issue ta ló dá wàhálà lẹ̀ ta ló jẹ́ káwọn èèyàn dislike APC ta ló jẹ́ wọ́n lè fẹ́ APC wà láì wọ́n ìwọ́n ló create hatred fún party yẹn wọ́n create hatred even wọ́n create ìkórira fún àbẹ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ bú àwọn ahọ́n bú tó ní àwọn àgbàlagbà wọ́n ní bẹ̀rẹ̀ àwọn ìsá nílé lisa wọ́n ní ẹgbọ́ aburú ọmọ ìdí ènìyàn orí ahọ́n rẹ̀ lọ́wọ́ Ẹ̀rọ Àríkẹ́ ò ṣe dáadáa wà láì ò ṣe dáadáa ọmọ tí wọ́n pè ní òṣèlú ni òṣèlú wọ́n pè ní àwọn olóyìnbó ń pè ní diplomacy àwọn olóyìnbó personality ẹ̀ láwùjọ personality ẹ̀ láàrin ìlú kò gbé ìkẹ́kẹ́ ìbọn bá ti ẹgbẹ́ wà àdúrà ni ó lọ́mọ ìyẹn ni wá gọ́ọ̀fù Adélékè lè ṣẹ́ àwọn àkọ́ọ̀tù lè ṣẹ́ bá ìkàlùkù lóde àwọn àkọ́ọ̀tù lè ṣẹ́ ọ̀sẹ́ntì ò lè ṣẹ́ èèyàn ni wá àlìsẹ́ra wa èyí wà máa fi làákàì òye làákàì owó wàá fi máa maintain bóṣe respond ìwọ náà wo ọjọ́ tó lóun díkà àkọ́ọ̀dù wo ọjọ́ tó bẹ̀rẹ̀ sí ní ṣépè wo ọjọ́ tó lórí kábàárì kò sí ọjọ́ kan tí mo lè wẹ̀ ara àwọn fáwọn ènìyàn yìí má gbó wọ́n lè méjì Ẹ̀rọ Àríkẹ́ wá sórí fóònù mi ní live wọ́n gbé wá fún mi gbà ní wà máa gbé pé ọjọ́ kan mo kọjá ní Ìràgbìjì wọ́n sọ fáwọn ọmọ pé ẹjọ́ tí mo bá ti débi ìyànà ilé Ẹ̀rọ Àríkẹ́ mo fẹ́ rí ẹ bá mi kànlẹ̀kùn rẹ̀ pé Alájà Kaola wá láti Ìbàdàn ó kàn mí lára gan wọ́n tún wá sùn lọ sínú mọ́tò wọ́n ti gbé mi kọjá ọjọ́ ìní mo bọ̀ wá rí bàbá wa Alágbìjì wọ́n wá gbé mi kọjá àwọn akọjá tó wọ́n á yàn ẹjọ́ mo sì ní mo fẹ́ rí Ẹ̀rọ Àríkẹ́ ó ní kí lè fẹ́ fi Ẹ̀rọ Àríkẹ́ ṣe ìdákùn Alájà kí ló kàn àfáàlẹ̀ yìí náà mo ní bẹ́ẹ̀ ní ìjìyàn mo fẹ́ bẹ̀rù pé kó ṣe sùúrù wọ́n ní kí lẹ́tún bẹ̀rù ó ti balẹ̀ jẹ́ ọ̀rẹ́dì ẹ̀bẹ̀ yìí rèé lè ní ìtumọ̀ kẹ̀kẹ́ sí náà ó ti dà nítorí ẹ̀rí tí ń sọ mọ̀mọ́ ẹ fi Ọ̀rọ̀ Àríkẹ́ lẹ́ o ẹja mọ̀ lọ́bí àwọn kálukú ọmọ ètò pé òun ń ṣe èyí táwọn ń ṣe ìyẹn jẹ́ amójútó sí ìwọ̀n náà ìwé ìṣesí ẹ̀ ajá ìwọ̀n náà ìwé ìṣesí ẹ̀ ajá ní ìwọ̀lẹ́ Ọlọ́run bá lékè ọlá tó mú wáyé tó ń sì sílẹ̀ yà alábòsí bí èèyàn bá gbé èpè tó lo ìwò tó lo àyájọ́ tó lo àṣẹ gbogbo tí èèyàn rí kọ́mọ ẹ̀dùn yẹn tó bá ṣe dédé ìrádọ́ Ọlọ́run ọ̀ṣẹ̀ kọ́ ọgbẹ́ tábàdì báyìí kó o ṣe sí ní kẹrù ṣuṣu kọ́ ọmọ ẹni Adélékè ló sí o lòrùdí ló sí o kọ́ ọmọ ẹsẹ̀ bẹ́ẹ̀ kò ní kọ́nà wọn gbà á kò ní kọ́nà sórí kọ́nà wọn gbà á sórí kọ́nà wọn lọ ọ̀bẹ̀rẹ̀ sórí kọ́nà wọn ṣe tiẹ̀ sórí kọ́nà wọn kọ́ ní tiẹ̀ sórí pé o kó bá Aláàjì àbọ̀ o kó bá APC àwọn ẹgbẹ́ ẹ̀sìn ló ti kó bá wọn. sí ìwé náà wúra rẹ láìfù ni mò ń wò ní ọjọ́ tó ń pé láìsí abọ́ kan ó dá mi lójú tó àdá wípé agolo márùn-ún olówà nínú ọ̀rá kọ̀ọ̀kan ní ọjọ́ tó ń sọ pé ẹni tí ọba dìbò fáwọn bọ̀ ọmọ rẹ̀ ní àá lẹ́nu rẹ̀ ibà bí amọ̀ nìyẹn náà ìwé náà wo tó ju wá mọ́ kẹ̀kẹ́ tó bímọ àwọn tó ń bẹ́lẹ̀ rẹ̀ tí wọ́n ti bí àwọn tó wá sí ayé wọn tí ìwé èyí tí èsì fáwọn olùrún ṣé ìwé mi tó jẹ́ pé mo sàdẹ̀sàdẹ̀ yìí tí wọ́n tún bímọ tó táwọn ọ̀tá òtún tí wọ́n tún bà nínú ọjà lórí ẹ̀ ṣé mi yẹn ní ìwà ẹgbẹ́ ọmọ ọlọ́mọ sí pé kí làwọn aláyé ayé tó jẹ́ pé wọn bá ń fi wájú fíìmù ni ọ̀rọ̀ wá dàbí ìgbà tá à ń ṣeré wípé ìlú ayé ẹ̀rọ sùn nígbà bá kú olójú wọn tó lágbà kí ló fà tọ́lọ́ tó ní wọ́n fi ní kọmpitítọ̀ ọmọ fẹ́mi kẹ́kẹ́ ṣe kejì ara rẹ̀ torí bí ìjọba ṣe le tó ẹni tí ń bẹ lórí kìláfà ẹni tí ń bẹ lórí ìjọba lọ kí ìwọ tó lè mú ẹni tí ń bẹ lórí ìjọba kúrò níjọba olú ayé ṣe báyìí èyí ṣe kó tó jẹ ọba ti jẹ́ kí àwọn APC kẹrò ra mọ́ ṣètò wọn jẹ kó wọ́n fẹ́ ní bàǹkà jẹ fún wọn wọn ló fẹ́ ní discourage mind gbogbo èèyàn lọ́sùn ẹnu bóyìí ni ẹnu rẹ mi like ẹnu rẹ wọn láì tẹ̀lé ní Alájà Kaola ni mo sọ bẹ́ẹ̀ fẹ́ I don't like your mouth nígbà tó mo dúró lórí pé kó dàbí àǹbá bá wọlé mo fẹ́ sọ pé kó wà very careful fún ẹ ẹja wo bí ọ̀rọ̀ yẹn náà ẹja dẹ́kun náà ṣé wọn mọ̀ pé fíìdì tó wà yẹn kò jẹ́ mọ́ fíìdì tó yẹ kó tira rẹ bọ́nú àdánwò sí wa ni à ń sọ̀rọ̀ pé àwọn èèyàn kò ní ibi kẹ́nikẹ́ni ó bínú sí ọwọ́ trauma tó ti ní ọmọ pé wà á ti ní trauma wà á ní psychological trauma wà á ní trauma in mind ní orí gbogbo ara wà á ti ní trauma Ẹ̀rọ Àríkẹ́ tó ń ta àwọn kò ní padà wúlò fún ẹ torí kò ní ṣiṣẹ́ lára ẹ torí o ti fa wàhálà o ti dára rẹ láàmú ọba ṣe sùúrù ní nínú wọn àwọn aṣọ gírí tí gbogbo Adélékè bá ṣẹ̀rẹ̀ lásìkò tí ń bẹ̀rẹ̀ tẹ́yìn kìláfà lọ́wọ́ ó lọ́wọ́ fún ọ ní personality ọba ti ní ọbẹ̀ pé gómìnà ẹsẹ̀ ní ẹjọ́ mẹ́tí ń jẹ́ kéèyàn ó ṣe dáadáa sílùú àgbàdà lókè ọjọ́ tí mo wọ inú ẹgbẹ́ lọ ṣe wá sí mo ní gaskiya ẹgbẹ́ ti di small London tó bá jẹ́ tó shellfish kò ní láwọ́ ọ̀nà yẹn sí wò tó bá jẹ́ Adélékè shellfish kò ní láwọ́ ọ̀nà yẹn sí Ifẹ̀ kò tún ní dualizer kò ní fún wọn ní bridge
àwọn kékeré ní bẹ́ẹ̀ ni eléyìí ní kẹ́lá lè sọ ni ẹ wo iye àwọn tí Adeleke tọ́ọ̀tì láì wọn láyé, ẹ wo oore tó ṣe fún gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba, ẹ wo àwọn tí wọ́n mọ̀ kọjá lọ lójú títì Adeleke ó sì sanwó déèyàn. Gbogbo àwọn ènìyàn sọ̀rọ̀ kọ́lọ́ wọn gbàgbé ní tẹ́yìn bá ṣe ni àfi ká ṣe dáadáa. Ẹlẹ́ni mẹ́rin àwọn ẹlẹ́sọ̀ọ́ rẹ̀ àǹfààní nọ́ọ̀sì ó ní mẹ́rin àzá àfa àríyá mọ́rọ̀ búkà bí zọ̀lá mi lè làbí kò sí nǹkan kan tó wọn bá yọ ní sí tó ju dáadáa lọ láyé fẹ́rú ẹni wọn bá ṣe dáadáa nìkan ìlọ́lọ́wọ́ kù. Ẹ bá mi ṣí àpọ́gbà nìyẹn kọ́ kẹrù àbíkẹ́lá mo fẹ́ kó gbọ́n tí mo sọ sí i nítorí àwọn ọmọ rẹ̀ torí àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ lọ́la wa ìyókù sẹ́kọ́ndì ni nítorí àdùfẹ́rú ó ní pé nígbà bá gbé tó bá kó ń bẹ̀ kẹ́yìn rẹ̀ ló tó máa sọ̀rọ̀ Ànábì ní ìdámẹ́tẹ̀ ìsàn nǹkan tá a ní àná ìlànà ìfẹ̀láfà ìlànà ìsọdọ̀kọ́ ti jẹ́ àlìyà àwọn èèyàn yìí tó fẹ́ bí àwọn èèyàn lè sọ̀rọ̀ ìyẹn lọ́wọ́ ọlọ́run báwo nìyẹn bá ti kú gbogbo sẹ́rẹ̀ ló ti bá kú ìyẹn mẹ́ta ní ìgbókùn kú. Alákọ̀ọ́kọ́ ni sọ́dọ̀kọ̀ járíà ǹjọ́ ní sàárà ọ̀tọ̀ ní ó kìlà rẹ̀ kìíní kò lókè méjì kìíní kan ó kìlà rẹ̀ mẹ́bọ fá òun ti ẹ̀mẹ́bí ọ̀fẹ́ dúró sí eyín ló sì kó sẹ́nu yìí ó tún fẹ́ fi gbogbo ẹnu sí eyín mẹ́ta kan ó tún bọ̀ bá tún yọ ó tún kìlà rẹ̀ kìíní kan bó bá yọ ọmọ ijó tí ẹni kẹta ò láì ijó tẹ́ni tí ò bí fìtẹ̀ ijó ni ò bí fìtẹ̀ wọ́n láì kò bí fìtẹ̀ kí ni condition ti wà wà báyìí tell us sọ fún wa kí ni condition rẹ̀ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lánàá àwọn state ní ìwà láàrin gọ́mẹ̀ntì wọn ní tí kàbùtàn àwọn èèyàn ó rí mẹ́tọ́ọ̀dù tí wọ́n lò ní ìbò yẹn wọ́n ní ẹ̀kọ́kọ́ kàwé ju wọn tó gbé lọ fáwọn ẹ̀mẹ́k rí táwọn èèyàn ń sọ ní wọ́n ní ìbò tá di ẹlẹ́wẹ̀rí mélòó ni lágbàdá ni wọ́n náà wo ọ̀dọ̀ rẹ tó dìbò sí nítorí ìṣe rẹ kábíbó ṣe pariwo tó yẹ ní polybooth rẹ wọ́n sì sì níbò mọ́kànlá wá nínú yìí bàrà ó ní ìpín ti ẹ̀mí dáadáa kẹ̀kẹ́ bóyá wíkẹ́ẹ̀dì tẹ́lẹ̀ bóyá òdà aláṣùmọ́ tẹ́lẹ̀ sọ àwa ní dáadáa kẹ̀kẹ́ tó tiẹ̀ sí ni ó tún wá fi tiẹ̀ kọ́ bá àwọn APC ya Rabbi salli ala Muhammad ó mọ̀ bà mí nínú jẹ́ o ó dúgbà mí tì ó bà mí nínú jẹ́ ó bà mí lẹ́nu jẹ́ gan ní ìsìn báyìí bóun ló ṣe fẹ́ mẹ́rin sọ ní ìlú rẹ̀ jẹ́ ìrìn rẹ̀ ìjágara káàdùn tó sọ pé àwọn ẹgbẹ́ tó jẹ́ pé wọ́n bínú bíi àmẹ́rin bínú mẹ́tẹ́ ìfini bínú látọ̀dọ̀ gọ́vnọ̀ bàbá gómìnà I appreciate you contribution rẹ̀ ní society our gọ́vnọ̀ tó jẹ́ pé ijó yẹn ó sọ̀rọ̀ attractive tí gọ́vnọ̀ bá mú ẹsẹ̀ ijó wàláì Davido kò mọ ijó tó gọ́vnọ̀ sẹ́mọ̀ wàláì tàláì Davido àti gọ́vnọ̀ bá ṣe competition ijó gọ́vnọ̀ ó jojú yóò gba ẹ̀yìn ife ju Davido ti ń kọrin lọ Davido ń kọ́ ijó lọ́dọ̀ gọ́vnọ̀ Nurudeen kẹ́lẹ́ bá mọ̀ pé gọ́vnọ̀ take it easy o bó ṣe wà ijó tó yẹ kó wá gbára kẹ́lẹ́ kò gbá kó ṣe dáadáa sáwọn èèyàn kò disturb dáadáa rẹ̀ tó ṣe sára ìlú tó ṣe sẹ́yìn kẹ́gun tó ṣe sẹ́bí tó ṣe sára wàláì tàláì ọmọ ìwé padà lẹ́yìn lẹ́ẹ̀kan sí ẹ̀yà rọ̀ṣun ẹ̀kú oríire akínkú oríire pẹ̀lú ògùn náà oríire òní torí bú gọ́vnọ̀ tẹ́ bá ti wá wọlé lẹ́ẹ̀kejì dáadáa tí wọ́n fi ní gbàgbé yín láì oníkẹ́ ṣe nígbà tí ẹ lọ sí ọ̀dọ̀ bàbá wọn ní ọ̀fífẹ́ yóò tó ẹ̀mẹ́ta tẹ̀ ń dọ̀bálẹ̀ ẹ má jẹ́ pé torí pé ẹ fẹ́ ti gómìnà èkejì ló jẹ́ ọmọ dọ̀bálẹ̀ yẹn àwọn ọba wọn kì í ṣẹgbẹ́ gómìnà o kódà wọn ìṣẹgbẹ́ president torí ó yẹ tí wọn àjẹwò ni bẹ́ẹ̀ lẹ́yìn ọ̀dọ̀ bàbá olú rẹ̀ very intelligent man very smart man very brilliant ẹni tí làákàyè mú yẹnyẹn òun náà ni bàbá wa Abdulrasheed Telu Olúwo of Iwo land ẹ wo ìgbà tẹ́ ẹ dọ́dọ̀ wọn bàbá wọn olúwo tó wá lọ́ọ̀yà sí débi pé bàbá sọ wípé àwọn fẹ́ yín láfẹ̀ẹ́ ìtàn wọ́n ẹ̀ fún ìfẹ́ yẹn pamọ́ ẹ jẹ́ lọ́wọ́ àwọn ọlọ́ba lọ́bẹ̀ yẹn káàdùkú wọn mọ̀ tí ń ṣe mo tún wá mọ̀ ẹ́ mọ̀ mo tún pe bàbá wọn nífọ́n mo ní bàbá wọn nífọ́n òní ọlọ́run mọ̀ dáadáa ọba kì í sọ nǹkan kan ọba kì í sọ nǹkan kan ọlọ́run gbogbo tí ó bá ṣàṣì aláǹfààní tí ó ṣe wá dáadáa ẹ wo ìfẹ́ tí kálukú wọn ní sí i káfíń kó wá sọ bàbá wa àtọ́jà tí àwọn gbé lórí bàbá àtọ́jà ètò ìkẹ́ yìí àwọn declare everything ni wípé nínú ìlú yìí o gọ́vnà Adeleke ní sẹ́kejì wọ́n bẹ̀ ṣàlàyé tó ń dùn wọ́n gbogbo táwọn sọ yọ̀rọ̀ yẹn ò ṣe sọ tán oníkálukú wa ń kọ ìtàn ni ọ̀yẹ́ ni mọ̀nà ánilọ sọ̀rọ̀ ha ẹni ọba yẹn ṣe ẹni láàyò nínú yín fáyì lọ́sì ọ̀nà ẹni sẹ́rẹ̀ yẹn fúnra ẹni ẹni wọ́n ìdẹ́pẹ́ aburú lọ́yẹ̀ láàyò wọn láàyò ṣe fúnra ẹni torí mọ́rọ̀ bùkà ọba tó dáyìn bí ìfẹ́ láàmì lọ́la bí kò ní sàbòsí fẹ́rù kankan kì í ṣọba alábòsí kò ní gbàgbòsí pẹ̀lú àjọṣe wọn àtẹ̀yìn kankan. wòjá àtúndé ìyàkó muhammed mẹ́fà látàzẹ́ àlàmù akí gbogbo yín pátápátá lọ́sùn akí olórí lọ́sùn akí ẹlẹ́mù lọ́sùn akí gbogbo ọba tí ń bẹ lọ́sùn akí gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú ìlú tẹ̀wà lọ́sùn akí gbogbo yín ọlọ́run tún ṣe bẹ́ẹ̀ sẹ́ẹ̀rí ṣíṣe bẹ́ẹ̀ kì í ṣe mímọ̀ ṣe àánú àtọ̀dọ̀ náà ni o ọjọ́ aláyé ti bá ìdíyàn méjì bá ti ṣe competition ẹnìkan lẹ́yìn náà alájà ń bọ̀ ní lo kúkúrú ẹ̀mí alájà ń bọ̀ ní lẹ́jà àbànújẹ́ alájà ń bọ̀ ọlọ́run pẹ̀lú yín alájà ń bọ̀ ọlọ́run ṣàánú yín ẹ má fi dáadáa lẹ̀ o àwọn ọ̀rẹ́ ẹni méjì kan bẹ tó jẹ́ pé olólùfẹ́ yín tímọ́tímọ́ òun náà ni wọ́n tó jẹ́ pé wọ́n sì di ọ̀rẹ́ tèmi tímọ́tímọ́ tá a dọ̀ di alájọṣe tí wọ́n nífẹ̀ẹ́ yín ní kọ̀wé àti ní gbangba máa padà pè wọ́n láti tù wọ́n ẹ má fi gbogbo sàárà àtẹ̀ ìṣe lẹ̀ o ẹ má fi iṣẹ́ eré lẹ̀ o gbogbo tí èèyàn bá ń ṣe làwọn èèyàn sọ tó bá dásìkò àdánwò lásìkò òdò ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀nà tó lọ́mọ ẹgbàá dẹ́ oníkálukú wò bó a bá ṣe rí níwájú ọlọ́run ṣe pẹ̀lú rẹ bá dánwò bá dé ọlọ́run ní dorí tán ọlọ́run sì ní kúrò ní ọlọ́run ní tètè gbẹ̀mí yóò jẹ́ kẹ́yìn náà lè dé ipò yẹn yóò wá sáà lóyún tẹ́yìn náà bá débẹ̀ ẹ̀ tún lè ṣe dáadáa ju gọ́vnà Adeleke lọ dáadáa Adeleke náà ò ní dúró ẹ̀yin náà tún wá ṣe dáadáa jùlọ alhamdulillah mo dúpẹ́ fọlọ́run fún yín alábí ọlọ́run tí ẹ̀rọ àríkẹ́ ẹ̀yà ọ̀rọ̀ sọ ẹ má bínú sí o ẹ má bínú o torí ọlọ́run ẹ má bínú mo fi ọlọ́run bàbẹ̀ yín o mo fọ ọlọ́run bẹ̀yìn ẹ̀yẹ sáwọn wo ẹ má wo ọlọ́run ní sẹ́yìn ní sábàbí aburú fẹ́ dà kankan
Ọlọ́run ní sí ní sábàbí abúfẹ́ dà kankan ẹ kàkú àwọn oníwàkà wọn ní bọ́lọ́run bá ti gbèjà ẹ̀dá kí ló olúwa rẹ̀ tó ń bínú sí Ọlọ́run ṣáà ti gbèjà àwájà kò tí ẹni ìdíkà bínú mọ́ kò ní ìdíkà bínú mọ́ tọwọ́ mọ́ ìwọ̀n bá àlejò ọlá ó ti gbèjà Ọlọ́run ní padà lẹ́yìn nìkan kan wa àní mẹ́jà wàràwàrà Ọlọ́run ní já mẹ́jà wíríwírí ọba tó ní wọn ò ní jẹ́ ká mẹ́jà kankan Ọlọ́run mẹ́bọ̀ Muhammad ajé àkàfílà káyọ̀lá ní Ìbàdàn làwà ilé oníyẹ̀mí ọmọ àjègbè yó ọmọ àjègbè jẹ̀karawu ọmọ àfikarawu fọ́ọ̀rù ilé wa ni wọ́n pè nílé ìmọ̀dàpọ̀ mọ́lá ẹ̀dàkùn ẹ̀bá mi rántí mò ń ta o ẹ̀rántí mò ń ta o èmi lè olùdásílẹ̀ Kaula International Group of Schools o ẹ̀rántí mò ń ta o ẹ̀kọ́ ọmọ wa Western education Islamic education Quranic recitation Quranic memorization ẹ̀ wá ọmọ yóò lẹ́kọ̀ọ́ tó yẹ kúrò ẹ̀ tún bá ẹ̀rántí mò ń ta o ìkànnì nínú àwọn private operator ni mí lórílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ patronize mi ẹ̀ patronize ẹgbẹ́ mi lọ mọ́ta ẹ̀ ṣàṣepé iṣẹ́ pẹ̀lú ògùn Ọlọ́run balẹ̀ kíọ́lá tó jẹ́ pé ìmọ̀ ìṣètò wà fún bẹ́ẹ̀ bá ṣe fẹ́ á sì sàfà àti mọ́lúwà bẹ́ẹ̀ bá ṣe fẹ́ pẹ̀lú ògùn Ọlọ́run àìsàn olóṣèlú àti ẹ̀mẹ́lẹ́ olówó kẹ̀kẹ́ àṣà gbìyànjú náà ni lẹ́yìn náà mọ́tò gbàgbé mo ń prepare fún 40 years in dawa 40 years in dawa àdúpẹ́ fún ọgbọ́n náà yẹn ṣe láwùjọ tó lùwà ń bá wa tọ̀ àdáhùn bẹ́ẹ̀ àfòrú bẹ́ẹ̀ àfàwọn tí ẹ̀kẹ́ bínú Ọlọ́run láàrin ẹ̀ a sì dúpẹ́ wípé Ọlọ́run kì í sọba alábòsí ọba bòsí tán àdúpẹ́ gan ni a kí gbogbo ìyàwó ọ̀ṣun ní kíkẹ́ àbẹ́kà kíkẹ́ oríire àti tùdùnú àti tayọ̀ àánú Ọlọ́run ìkẹrẹ àbẹ́kà rẹ̀ Ọlọ́run jẹ́ ọmọ bẹ́ẹ̀ nìkan kan wá gbé pẹ̀lú ògùn Ọlọ́run mo appreciate Ọlọ́run lára yín o I love you all gbogbo ìyàwó ọ̀ṣun mo nífẹ̀ẹ́ Ọlọ́run lára yín Ọlọ́run ní padà lẹ́yìn gọ́vnọ̀ Ọlọ́run jẹ́ tó ṣàṣeyọrí dáadáa ìdùnnú àtayọ̀ lẹ́fi kúrò ìjọba wọn ò ní lẹ́kùn kúrò lórí ìjọba yẹn wọn ò ní lẹ́pẹ́ ọ̀tà mọ́ kúrò lórí ìjọba yẹn ẹ ní sì ṣe ìgbéraga tí wọ́n gbé ẹ̀dá wọ̀ tí wọ́n jẹ́ kọ́ lọ́wọ́ padà lẹ́yìn ẹ̀dá kò ní bà ní gbọ̀ngàn Adélékè ìgbéraga tí wọ́n wọ ọkàn ẹ̀dá tẹ́gbà ó fi náà sì ṣe fún àwọn tí wọ́n kún lọ́wọ́ àwọn èèyàn kún yín lọ́wọ́ lọ́sùn àwọn èèyàn nífẹ̀ẹ́ yín o àtọ́ba àti joyè ọ̀tọ̀kùlú ìlú wọ́n nífẹ̀ẹ́ yín lánìí tán ẹni tí ọlọ́wọ́ akádàra ó sì ṣe tó fi kó bá ọgbà pàtì ẹ̀rì pé náà ní tọ́lọ́ bá ti fẹ́ ṣe nǹkan fẹ́rú yọ̀wọ̀ àwọn òkè kọ́ta rẹ̀ tó sì ṣe àwọn èèyàn ẹ wo bí àwọn èèyàn ṣe túyáyá gbogbo àwọn governors APC governors gbogbo orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n wá sí Ọ̀ṣun ìdí òkú wípé kí wọ́n kún Alhaji àbọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ náà oríṣiríṣi àwọn èèyàn yéèyàn òun náà ni wọ́n wá nítorí pé kálukú máa ń dà fún pátì ẹ̀ iṣẹ́ ẹ̀yin olóṣèlú nìyẹn ẹ̀ kúkú ní permanent friend ẹ̀ ní permanent enemy bẹ́ẹ̀ wà ní kẹ́sẹ̀ dá gbogbo àrà tó yìí tó bá di àárọ̀ ọ̀la tó bá lásán ìlú ọ̀nà gómìnà Adélékè wà láwọn oṣù sílẹ̀ kò fún ìyẹn ti wà lórí àdéhùn gbogbo olóṣèlú ayé pé ẹmẹ́jà bá ara wa sọ̀tà àṣetán àmọ́ bí wọ́n máa ń sọ̀tà lọ́wọ́ ìkọ́ká yòókù gbàgbọ́ ẹ wo àwọn èèyàn wọ́n sọnù gbogbo ẹ̀tọ́ ni wọ́n ti sọnù ní ìsìn wọ́n lè wọ́n yẹn yóò gúnmọ́ àwọn tí gbogbo lẹ́yìn Ọlọ́run tọmọtọmọ Ọlọ́run dákun mẹ́jà gbogbo lọ Ọlọ́run dákun ṣàánú wa Ọlọ́run bá kọ́ yín náà ṣe Ọlọ́run bá pẹ̀lú yín Ọlọ́run náà hàlọ́ ọ̀nàkùn wọ́tẹ́ iná bẹ̀lá Alhaji àbọ̀ náà Ọlọ́run bá pẹ̀lú yín yóò ṣàánú ẹ̀yìn náà yóò jẹ́ kẹ́ débẹ̀ ẹ̀ ní lọ bẹ̀ kẹ́ padà bọ́ọ̀lù bá ti pẹ̀lú náà wọ́n pẹ̀lú yín ẹ sábà drop dáadáa ẹ má drop iṣẹ́ rí ẹ má drop ìwárí irú mi sì dùn mùsùlùmí dáadáa ìyàwó yín tẹ́lẹ̀ náà gbogbo àwọn táàkì ìṣòro òṣèlú kò sẹ́ńtì òní bí ti ń ṣe dáadáa ti fi rojú Ọlọ́run wẹ̀ ẹ mọ́tò ní òṣèlú dáadáa lẹ́yìn tó ṣe àwọn Adélékè jù ó ní pé bí wọ́n ṣe ń mẹ́ǹtẹ́ ìyẹn lábílẹ̀ wọn wọ́n ń fẹ́ ẹ̀dẹ̀ fẹ́ lómi wọ́n ń fẹ́ lómi yìí náà kó nǹkan tó kún wọn lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú wa Ọlọ́run Muhammad.